ní level àti pastor àtàfà àtẹ̀yìntẹ̀ ń pera yín babaláwo ṣe wá ní level ìtẹ́ jẹ́ gbogbo yín wá ọlọ́run kọ́ ló pe gbogbo yín ẹ wà dá chọ́ọ̀chì lẹ̀ yóò wà tóbi èrò wà pọ̀ ńbẹ̀ ẹ dá mọ́sìkì lẹ̀ ẹ tún mọ̀ ṣe jálàbí káàkiri babaláwo ní ṣáìn tí yín náà tóbi lẹ́mọ̀ bẹ́já lórí lẹ́mọ̀ bẹ́ran lẹ́mọ̀ ṣètùtù ńláńlá bíi pé òótọ́ ni àwọn ọmọ ń bẹ nínú igbó ẹ lè bọ́ lọ́n sọ̀rọ̀ kó fara tíráàkì wọn kí gbogbo wọn kú dànù ni ebe ẹ mọ ń gbẹ ebe ẹ mọ sọ pé ẹ mọ ń gbàdúrà fún yẹn mọ ń tú yàn lẹ ẹ lọ gbàdúrà káwọn ọmọ yẹn náà túlẹ̀ ẹ tú àwọn ọmọ yìí lẹ̀ ebe yẹn Ọlọ́run ní ṣé kò wá séyàn Ọlọ́run gidi Nàìjíríà táwọn ọmọ yìí ò bá fi lè jáde fake ní gbogbo yín mẹ ẹ nà mí ìyọ ẹnìkan kan yín lẹ̀ ìfẹ́ mọ bí pásítọ̀ ṣe tóbi tó ò lè gbéná wojú mi ìfẹ́ mọ bá àfà yẹn ṣe tóbi tó ò lè gbéná wojú mi ìfẹ́ mọ bí babaláwo yẹn ṣe tóbi tó ò lè gbéná wojú mi tó ti lè gbéná wojú tó ẹ̀ ti lè gbéná wojú báńdíìtì ẹ fẹ́ gbéná wojú ta ni yín nìkan pa gbogbo àwọn ọmọ yín dì ní kẹ́yìn gan rí iná ọmọ lára kẹ́rí bí ṣe máa ń jóyàn tó ẹ tún ṣí chọ́ọ̀chì ẹ ń lọ mọ́ọ̀sì ẹ sì ń ṣe ti yín lọ ẹ̀yin babaláwo náà àwọn ọmọ ẹ̀mọ búṣọ àwọn ọmọ ẹ̀dẹ̀ ń bẹnu tára ni ẹ rí pé inú bí mi ni kò dá o Ọlọ́run ò pè yín o ìtẹ́jẹ gbogbo yín wá o gbogbo yín pátá ló yẹ kí Tinubu kó yín dànù ẹ̀wọ̀n kẹ́ ẹ lọ rí bí ṣe máa ń rí àwọn ọmọ yẹn òjò ṣẹ̀ṣẹ̀ dá òjò máa pa wọ́n gbogbo yín Ọlọ́run ò pè yín o Ọlọ́run ò pè yín o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín o. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbí tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má bá wa kọ́mẹ̀ntì ẹ má bá wa láìkẹ̀ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. àwọn bandits wá ń wọ church wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé wa ní kọ̀ọ̀kan èjèèjì wọ́n wá ń gbé wa ní kọ̀ọ̀kan èjèèjì àwárí kọ̀ọ̀kan ṣe sí àwa jẹ́ kìkì ẹnu kò sí wòlíì tó lè dúró agbésùmọ̀mí wọ́n wá fún ìjọba ní condition agbésùmọ̀mí fún wa ní condition wọ́n fún ìjọba ní condition pé ohun tá a fẹ́ rèé o a fẹ́ ilọ́ọ̀sì méjì a fẹ́ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àti 1 billion naira ká tó release àwọn ọmọ wa tó ń jí kó ọdẹkùnlé pàápàá wá sọ pé ràkàtà ó wá ń kúnlẹ̀ ó wá kó àwọn ọmọ ní káwọn lọ kó àwọn ọmọ jáde kán kó àwọn ọmọ lọ́wọ́ kán wá máa gbàdúrà àwọn release wọn ọ̀dájú ni ẹ̀ dáa chọ́ọ̀chì ni wà burúkú pọ̀ sí jù àndóyàwó níyàwó pásítọ̀ mo challenge gbogbo pásítọ̀ tó bá yẹ pé ó dá lójú kó lọ ṣe DNA àwọn ọmọ tó àwọn díkìn yẹn nǹkan táwọn bàbá ń ṣe yìí ó máa tàbùkù ọjọ́ iwájú wa ẹni rọ ẹgbẹ́ ọ̀pọ̀ tí Yorùbá sọ ní bàbá tó ń lọ agbẹ́dà ṣáìtì wọ́n ní ọjọ́ kan ogún ọdún tí irọ́ ti ń lọ ọjọ́ kan lóòótọ́ dé bá gbogbo irọ́ tá a ti ń pa láti gbà yẹn àṣẹ wà lára mi agbára wà lára mi mo lágbára bí kìnìún ìyá lè kábà bá lè bàkúrà yéyeyeyeye wúdíà ìlà kárabàtà ìgbẹ́ngbẹ̀lẹ́ àkà gbogbo irọ́ ni pátápátá gbogbo àwọn bàbá wa irọ́ ni mo ṣùgbọ́n fídíò kan Pastor Sulaiman tó ní ẹnìkan wọ Germany lọ ó wọ bedroom lọ ó ní ó wọ bathroom mo ṣe wọ bathroom torí pọ́nlọ́ fẹ́ ránṣẹ́ rama asaitu kò réèyàn ránṣẹ́ mọ́ ní ìlú tó wà ó wálẹ̀ tí ò níwèé tó ń wọ́zù Ọlọ́run yẹn wá dájú débi kó ló fẹ́ ránṣẹ́ ó wọ bathroom lọ ó lọ jáde sí clean àti àwọn èèyàn jókòó síbẹ̀ wọ́n pàtẹ́wọ́ church yẹn ò wà empty church yóò dìde ó wà empty bàbá wa tá a pè ní àpẹẹrẹ ìgbàgbọ́ Nàìjíríà bàbá wa Adébóyè wọ́n parọ́ jà bò lọ and nobody want to challenge him
ẹ mọ̀ pé àwọn kan yìí máa dúró wà lọ́jọ́ iwájú ó máa ba ìrìn àjò wa jẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ gbàgbé kìrìsìtẹ́nì ẹ gbàgbé muslim irọ́ ni gbogbo abẹ̀rẹ̀ sí ní fi ń tọ́ra wa reality wá dé we cannot face reality again he drank it with Holy Spirit as in ṣọ́sọ́ pẹ́pẹ́ mi mímọ́ mu ọtí ní but just to make sure to confuse you so you can be mumu to them you can be didirin to them you cannot ask question. tó o bá wá béèrè lọ́wọ́ wọn á lọ rebel tó o bá béèrè lọ́wọ́ bàbá wa yìí wọn á lọ rebel tó o bá béèrè lọ́wọ́ wọn á lọ rebel share program ẹjọ́ gbogbo ilẹ̀ máa dá sí tó bá takoko tó o bá béèrè lọ́wọ́ wọn á máa lagidi tó o bá comment lórí under comment section wọn á máa sọ fún ẹ pé rọ́ọ̀nì reality wá dí ọ̀dọ̀ èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá reality wá dé báyìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àwa lè takò reality nígbà táwọn bàbá yìí sọ fún wa pé àṣẹ wà lára wọn táwọn bá ní kílẹ̀ mọ ilẹ̀ àmọ́ táwọn bá gbé Ọlọ́run ń gbọ́ mo wà náà láì nígbà tó mo ní fídíò ẹ̀ lọ́wọ́ nígbà tí kí ló ń gun ẹ̀ akọgun tó ló ń gun kẹ̀kẹ́ iná tó ló ń sọ sórí yẹn nígbà tó ń sọ sórí gbogbo yẹn tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo everything àṣẹ wà bẹ́ẹ̀ tó lè gun kẹ̀kẹ́ iná lọ ọwọ́ tí àwọn akọ àkẹ́kẹ́ náà yóò wá síbẹ̀ àwọn náà tẹ́jú wá tó ti báyìí máa ń tẹ́yìn padà sí bíbélì ìwọ tó bá wà bí tó ka bíbélì tó jẹ́ onímọ̀ tòótọ́ níbo ni Jésù ti ṣèṣọ́jí tó jẹ́ pé ìsọjí ló fi ń hìlì àwọn èèyàn. Answer that question. Jésù a máa rìn lọ a rí ẹni tó rí fọ́ a wò sàn a rí ẹni tẹ́bi ń pa a wò sàn a wọlé aláìsàn lọ a ní kàn gbé dìde. Jésù ò gbé mèrè kò gbé ìsọjí kalẹ̀. Ìsọjí táwọn bàbá yìí gbé kalẹ̀ owó wa tó o bá mówó wa wọn ò ní ríran sí ẹ. Àwa ní ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà chọ́ọ̀chì ni wà burúkú pọ̀ sí jù àǹdóyàwó níyàwó pásítọ̀ mo challenge gbogbo pásítọ̀ bá yẹ pé ó dá lójú kó lọ ṣe DNA àwọn ọmọ àwọn díkìn yẹn we are all evil kò sí olótìtọ́ kankan ní Nàìjíríà pàápàá jùlọ ní àwa kìrìsìtẹ́nì irọ́ burúkú là ń pa gbogbo àwa pásítọ̀ irọ́ ìsọjí kó o ra síkà tó o bá ra síkà tán kó o ra gbá kó o ra wo òní gbogbo wọn bá kiri àwọn bandits wá ń wọ church wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé wa ní kọ̀ọ̀kan ìjejì wọ́n wá ń gbé wa ní kọ̀ọ̀kan ìjejì àwárí kọ̀ọ̀kan ṣe sí àwa jẹ́ kìkì ẹnu kò sí wòlíì tó lè dúró mama I cite you my ìyá ara tv kò wá sí wòlíì tó lè challenge àwọn ẹni hello ẹ jẹ́ n sọ sórí Tèmítọ́pẹ́ Joshua fún yín èmi wà lẹ́kọ̀ọ́ lọ́dún náà mo ń ṣeré lọ àwọn olè wá ká ìwọ tó wá kí ṣe sórí o ohun tèmi bá rí lèmi á sọ fún ẹ pé mo rí Tèmítọ́pẹ́ Joshua àwọn olè wá ká ọmọ church lẹ́nu ọ̀nà Tèmítọ́pẹ́ Joshua dẹ̀ jáde sí wọn first time tí màá rí TB Joshua rí nìyẹn o TB Joshua dẹ̀ jáde fún wọn ó ní in the name of Jesus bring that gun ó dẹ̀ kó gbogbo wa ó pray fún wọn ó ní they should give their life to Christ èrò pọ̀ ẹ tó bá wà níwájú tọ́jú TB Joshua lọ́dún tàwí èrò pọ̀ I was there first time tí màá rí TB Joshua nìyẹn ẹ̀yin kan lè sọ pé àṣẹ lè bàbá ẹ̀ lòlò ẹ̀yin kan lè ní kọ̀kọ̀ lòlò ẹ̀yin pásọ̀ sìn kò sí kọ̀kọ̀ lẹ́nu yín irọ́ ló wà lẹ́nu yín irọ́ òde kárí irọ́ tí ò ṣẹlẹ̀ ẹ já padà sínú Bíbélì níbo ni Jésù níbo ni Jésù ti kó ìsọjí jọ tó ti bẹ̀rẹ̀ sí ní gbowó níbo ni Jésù ti bẹ̀rẹ̀ sí ní ta omi Ọ̀dẹ́kúnlé nìbàdàn omi ló ń tà ó ta omi àtàtà let me tell you something omi ti ṣiṣẹ́ fẹ́mi rí bàbá wa Ọbádáre ní ọdún náà ló wọ́n ṣe bí wọ́n ṣe program ní BCOS nìbàdàn iṣu bí 84 wọ́sẹ̀ bí 84 àbí something inú yẹn bẹ̀rẹ̀ sí ní irun mi wọ́n ní ká gbómi sí tv òkú síbẹ̀ inú yẹn tinú táwọn òbí mi ti jẹ́ káàkiri òkú omi yẹn mú títí ní mo yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ inú òun mímọ́ inú yẹn dẹ̀ mú táwọn wọ́n ti fẹ́ lọ sọ́sítù wọ́n ti náà fẹ́ ṣe sọ́jú kan fún mi lórí yorùbá Ìbàdàn ní olú yorò wọ́n ní ìṣẹ́wá lómi á ṣiṣẹ́ omi bẹ́ẹ̀ ti sọ di business lọ sí gbogbo àwọn ibi tí wọ́n ti sọ pé omi ṣiṣẹ́ kò ṣẹlẹ̀ tí wọ́n tà bẹ́ẹ̀ wọ́n ta omi rọ bó ṣe wáyé ní ẹ ní refine ẹ lẹ ṣe máa kú fáwọn èèyàn àwọn omi tó wà sájà ẹni tó ń ṣe kó ṣògbọ́dọ̀ débẹ̀ o omi yóò débẹ̀ o ẹ ti wá sọ omi sí yẹn ti sọ́dọ̀ lè ẹ wá sọ fún wa pé Jésù yín gbàlà Jésù wò sí. àwọn challenge yìí àwa náà ka Bíbélì àwa náà lọ dé ẹ̀kọ́ Bíbélì kò rí bẹ́ẹ̀ ṣe sọ yìí àwọn ọmọ gọ́líbù tó jẹ́ kó wà lábẹ́ yín àwọn yàrá máa comment yà é fool yà é this yà é that yà é kíní kan torí pé mo dárúkọ bàbá ẹ bọ̀ bàbá ẹ lè pa irọ́ fún wa Ọ̀dẹ́kúnlé Ismaila ó kó àwọn ọmọ jọ ó kó chọ́ọ̀chì jọ ní ká máa gbàdúrà pé bandits máa padà wá kó release àwọn ọmọ ẹ wá fẹ́ káwa náà believe pé ó máa ṣẹlẹ̀ azin tẹ́ ẹ bá tiẹ̀ ń ṣerú gbàgbọ́ bá yẹn ẹ lọ máa ṣe under the camera bọ̀ ẹ wá sórí TikTok káwọn ọmọ ìjọ tí Ọdẹ́kúnlé Epafrat ní ó lé ní 5,000 Ọdẹ́kúnlé ò lè káwọn ọmọ ìjọ ọba 5,000 yẹn kó lọ máa gbàdúrà bọ̀ ó easy fún wọn láti wá sórí TikTok ó easy fún yín láti wá sórí TikTok ẹ lè ṣe pé
kẹ́ ẹ lọ máa jagun nínú church yìí over 5,000 people ẹ lè gbàdúrà fún orí TikTok yìí ẹ lè kú sórí TikTok ẹ̀yin àti bàbá wa Táíwò Òjó ẹ lè kú sórí TikTok torí bẹ́ẹ̀ fẹ́ gba gift àná mo wà lórí show bàbá Táíwò Òjó àjọjọ wọ́n jójójójójójó àwọn tó wà nínú program wọn lánàá wọ́n jó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  wọ́n jójójójójó wọ́n yọ̀yọ̀yọ̀ kan tó kọrin mo ní mo skin record gbogbo ẹ̀ and àwọn sọ fún yín pé ẹ̀yin this generation the way tá a fi ń lọ yìí wọ́n á gba ìlú wa wọ́n á gba ilẹ̀ wa ìgbàgbọ́ ò ní sí mọ́ a nílé produce ọmọ gidi mọ́ because irọ́ àti ẹ̀tàn òun lè fi ń kọ́ wa ẹ jọba ní share program ẹ̀jẹ̀ kó kàn wọ́n lára irọ́ àti ẹ̀tàn ni ẹ fi ń kàn wá nígbà tí Jésù ń lọ Jésù àrẹ́lẹ̀ àwòsàn Jésù àrítọ̀wọ̀n àwòsàn Jésù àrítẹ́lẹ̀ àní ó yá ìgbà Jésù tẹ̀ tí wá kó àwọn èèyàn jọ nígbà tó tún wá fẹ́ ṣe mẹ́rẹ̀kù ó bọ́ wọn ni ṣùgbọ́n yìí ń sìn ẹ wá kó wa jọ ẹ wá rí reality kódà gbogbo yín tẹ̀ ń fọ́ wuyẹ̀ orí fífọ́ ẹ̀ lè wò mo challenge gbogbo àwa pásítọ̀ orí fífọ́ lásán ẹ̀ lè wò tá a bá ti wá sọ̀rọ̀ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá máa bínú àní bandit wọlé àní wọ́n wá fún wa ní azin oh my God agbésùmọ̀mí wọ́n wá fún ìjọba ní condition agbésùmọ̀mí fún wa ní condition wọ́n fún ìjọba ní condition pé ohun tá a fẹ́ rèé o a fẹ́ ilọ́ọ̀sì méjì a fẹ́ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àti 1 billion naira ká tó release àwọn ọmọ wa tó ń jí kó Ọdẹkùnlé pàápàá wá sọ pé ràkàtà ó wá ń kúnlẹ̀ ó wá kó àwọn ọmọ ní káwọn lọ kó àwọn ọmọ jáde kán kó àwọn ọmọ lọ́wọ́ kán wá máa gbàdúrà àwọn release wọn ọ̀dájú ni ẹ̀ dáa ṣé tí àwọn ọmọ tí yín bá wà nínú àwọn tó ń jí gbọ́ Ọdẹkùnlé pàápàá ẹ máa dúró ẹ máa ní ká máa gbàdúrà kán kó àwọn ọmọ dání ká máa gbàdúrà wọ́n wá kó àwọn dání nínú church àwọn abiyamọ wọn náà máa release wọn ẹ ti já wèrè àwọn bandits wá jáde báyìí wọ́n ní ìkọ̀tà àwọn fẹ́ nìyẹn tó yẹ kẹ́ ẹ lo voice yín tó yẹ kẹ́ ẹ lo gbogbo agbára tẹ́ ẹ ní go ẹ jáde as a big ministry as a big church ẹ ṣe revival yín níta ẹ join àwọn tó ń ṣe protest go ẹ kọ lẹ́tà sí governor pé no this thing must be we must take action ẹ wà bẹ́ẹ̀ ẹ ń pàṣẹ ẹ̀rọ ẹni ká tún máa gbàwẹ̀ ìwọ tó bá gbàwẹ̀ ó kàn gbàwẹ̀ lásán ni ó kàn gbàwẹ̀ lásán àwẹ̀ irọ́ ló gbà àwẹ̀ ò jámọ́ kankan lọ sí ilẹ̀ Israeli lọ ìwọ tó bá dẹ̀ wò lọ lórí TikTok lórí Facebook kó o kọ̀ọ̀kan Netanyahu kó o lọ wo Prime Minister Israel kó o lọ wo bó ṣe fi bọ́ǹbù dá àwọn èèyàn lóhùn kó o lọ wo bó ṣe fi AK-47 kó o bó ṣe fi ìbọn tó fi ń dá àwọn anẹ́bálọ̀ lóhùn láwọn èèyàn orin tá à ń sọ àbáníran Israeli láfíríkà ẹ̀gbọ́n láolùgbàgbà ajagunmolú wa ti gòkè lọ láti lọ pèsè ààyè ajagunmolú yíwo ló gòkè lọ wọn á pa gbogbo wa dànù agenda tí àwọn Boko Haram bá wá ó ní wípé wọ́n fẹ́ gba ilẹ̀ wa ẹgbẹ́ high ilé sí ẹjọ́ agenda tí wọ́n bá wá tí wọ́n ok ó bí pé so ní gbogbo Nàìjíríà báyìí àárí àáfà ẹyọ kan àárí mùsùlùmí kan tó lè béèrè fún ṣẹ̀ríà so àwọn agbésùmọ̀mí ló máa béèrè fún ṣẹ̀ríà lọ́wọ́ wa àwọn àáfà ò lè come out ní Nàìjíríà ní Yorùbá land bẹ́ẹ̀ afẹ́ and wọ́n á dẹ̀ kọ́ lẹ́tà síjọba and wọ́n á dẹ̀ stand by it àwọn agbésùmọ̀mí ló wá ń dictate fún wa ẹ̀yin kìrìsìtẹ́nì wá pa ẹnu mọ́ ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ wá dúró ẹ wá rò pé díìsì pé it is normal thing pé nítorí Tinubu ni ẹ̀yin pásọ̀ wá ní ká lọ máa gbàdúrà òfò ṣe àdúrà yín yẹn ẹ wá ní ká lọ máa gbàwẹ̀ 24 hours ẹ̀ ní jèrè Ọdẹkùnlé prophet mi ò bá yín ṣeré rárá this time around ẹ ti kó wa wọgbó ìwọ kìrìsìtẹ́nì tó bá sì lọ ń gbàdúrà Olúwa dáhùn padà Jésù dáhùn padà Olúwa dáhùn padà bàbá dáhùn padà ó tán rẹ because you don't use your brain ó tó o lè máa gbàdúrà fún this time around ó ní pé tó o bá gbin àgbàdo tí àgbàdo ò wù mọ́ òòrùn ò jáde mọ́ a lè bí Ọlọ́run pé Olúwa òòrùn ò máa jáde mọ́ kí la ṣe aláṣàdúrà ṣáìtù Olúwa òòrùn ò jáde mọ́ a gbin àgbàdo ò wù mọ́ Olúwa ò lo fertilizer ò lo gbogbo ẹ̀ kò jáde mọ́ àwọn ohun tá a lè máa pe Ọlọ́run sí nìyẹn o ti lọ ṣe IVF o ṣe IVF o ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe o rí ọmọ yẹn bí dókítà sọ pé o kò sí kankan tó Ọlọ́run kì í ṣe pé o ti ṣẹ́ oyún o tó o ti yọ oyún dànù o wọ́n ṣe pé o ti bà yọ oyún jẹ́ o òun lọ́lọ́run lè dẹ lóhùn torí ọ̀nà àrà lọ́lọ́run wá ń gbà ṣiṣẹ́ ẹ̀ bọ́ bí tá a lè ṣe gẹ́gẹ́ bí èèyàn tá a lè take step o wá ń gbàdúrà pé kọ́lọ́run kó àwọn ọmọ wa padà tí Nigeria government tí wọ́n lè ra ordinary drone tí wọ́n fi máa wò wọ́n ní yàrá báyìí tí wọ́n á gbé drone tí wọ́n máa control ẹ̀ báyìí táàrí wọn tí wọ́n lè lọ ra ohun tí Nigeria government tó lè lọ ra drone tí wọ́n á pay load àwọn nǹkan sí lára
tí wọ́n lòdù àwọn kẹ́míkà sára ẹ̀ tí á dẹ̀ gbàbẹ̀ lọ tá dẹ̀ lọ rá bàbà tá dẹ̀ sprays gbogbo wọn tí wọ́n á dẹ̀ sùn lọ àbò rò pé kò sí ni tó jẹ́ pé wọ́n á dẹ̀ sùn gbogbo wọn máa sùn lọ àwọn ọ̀tá máa sùn lọ wọ́n á dẹ̀ kó àwọn ọmọ akúrò bẹ́ẹ̀ wọ́n á pa gbogbo wọn run ẹ̀yin wájú ẹ̀ wálẹ̀ gbàdúrà sórí wọn tó bá fẹ́ dá ìsàlẹ̀ yẹn lọ dá ìsàlẹ̀ sílé ẹ o lọ kú sílé ẹ̀ tọ́lá rẹ̀ yóò lórí burúkú tí mo sọ rẹ̀ báyìí o ti fi débi olóhùn dá ìsàlẹ̀ sọ̀pọ̀nà ló máa pa ẹ̀yìn olè yìí lọ bá pásọ̀ ẹ̀kọ́ lọ dá ìsàlẹ̀ sí bẹ́ẹ̀ àná ti fi olè wọ́n ti fi báyé wa jẹ́ irú ilé ìwé lóhùn dá ìsàlẹ̀ sọ̀pọ̀nà ló máa gbé sálẹ̀ jẹ́ lọ ní tó ti káàsì irọ́ tó ti káàsì ibi táyé wa bàjẹ́ jẹ́ níbi tá a jẹ́ Nàìjíríà àwọn breaking is police resume ex-power minister Adelabu sister twin son wọ́n ti dá ọmọ yẹn padà wọ́n ti san ransom ọmọ olówó ìwọ lọ pé Jésù wọn ò ṣe lọ máa pé Jésù kan dá ọmọ yẹn padà ẹ ṣe jàre breaking news police rescue ex-power minister Adelabu sister twin son wọ́n káàbọ̀ ìwọ lọ pé Jésù ta ló kọrin iná Jésù níbo lójú rẹ wá àyànfẹ́ ń jìyà láyé o jọ̀wọ́ wá alágbàwí jọ̀wọ́ ebi ló máa pa ẹ́ kú wọn lọ gbàdúrà kan tó fi àwọn ọmọ Adélábù lẹ o yàrá ló wá fún wa ní breaking news yẹn bíbáyìí wọ́n ti jí àwọn tíṣà gbẹnugbó kò sí breaking news lórí ẹ̀ kò sí breaking news lórí ẹ̀ ẹ wá ń fi àdúrà kọ́ wa ẹ̀yin pásítọ̀ yẹ ẹ̀ ní díèrè láì nígbà wo la fẹ́ ṣe ẹrú tì when as a Christian as a Muslim ìwọ tó o bá bí bífù pé ẹ̀sìn mùsùlùmí ṣé orí dẹ́ sọ fẹ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n bá fi lè gba ilẹ̀ yín gbogbo iná máa padà nù tó o bá bí bífù pé sẹ̀ríà ẹ̀ mùsùlùmí kan náà ní wọ́n á pa ẹ́ dànù tó o bá bí bífù kẹ ànábì wa súnà tó o pe sínà wọ́n á pa ẹ́ dànù okú dànù yẹn kò wúlò fún ẹ. It is time for us I to wake up. Nigeria ń bàjẹ́ every day. Ìbàdàn tí mo ti wò pé in the next 2 years ma ti fẹ́ retire sí Nigeria o. Ìbàdàn mo ń lọ. Ìbàdàn máa lọ dúró sí. Àṣẹ fíìmù trick ni mò ń bá kiri. Ṣé Ìbàdàn mo fẹ́ lọ́wọ́ àwọn ní kí olú ẹ̀ mọ́lẹ̀? Wọ́n ní sọ pé lọ́ mú. Wọ́n bá gbé irú wa báyìí nìkan lọ́lọ́ mú. Ó ti bú àwọn pásọ̀, ó ti dandan kan gbé wọn. Gbé mi l'Amẹ́ríkà tí mo wá o. Ilé ò ṣe é wá. Mo sọ fẹ́ nìkan gbogbo bọ̀ ní next month. Ó ní ha. Lásìkò yìí ni mo fẹ́ wálé. Lásìkò yìí ni mo fẹ́ wálé kí mo fẹ́ wá ṣe. Nàìjíríà ti wá di ẹrù jẹjẹ. Ní ìlú ta ló máa rí ní Nàìjíríà àti wọn Nàìjíríà. Níkà ni màá máa wọ̀ tí màá máa lọ kí ẹjọ́ ta ló ti rí ní Nàìjíríà yìí. Máa wọ níkà máa lọ jókòó máa jẹ́ ẹran bẹ̀. Máa jókòó bí máa jámàlà. Máa jókòó bí máa wọlé alámàlà lọ. Mi ò wọ big restaurant. Nàìjíríà ti wá di ẹrù jẹjẹ. Kò sí church tí mi ti lọ ṣe program. Kí n wá fẹ́ dé Nàìjíríà màá máa kọ́lọ́pàá kiri ló mo fẹ́ lọ ṣe. Torí pé mo fẹ́ lọ ṣe program. Ẹgbẹ́ ọ̀pá tí màá sọ. Ó ní ló kọ́ ọmọ abẹ́gí o. Kò sí garanti fún mi. Àdẹ̀lá ní àwọn pásọ̀. A ní àwọn pásọ̀ tí wọ́n ń jáde lẹ́nu wọn. Randa yekere bó ṣe yete. Bàbá Táíwò Òjó máa kú online. Wọ́n máa takú online. Wọ́n á do so many hours online. Nigeria keep on getting worse. Ojú òde ti ní. Ojú òde ti wá àwa Kìrìsìtẹ́nì. Ojú òde ti wá. Sórí gbogbo àwọn bàbá tó wá sórí TikTok yìí torí kọ́ìn ni o. Bàbá Táíwò Òjó gbogbo kọ́ máa gbọ́ báyìí tó ní mọ̀ pé àwọn ọmọ yín máa wo program mi. Torí kọ́ìn lẹ ṣe ń wá sí online. Torí Jésù wá. Torí Jésù wá. Torí ìgbàlà ọkàn wa wá. Bàbá Ọdẹkùnlé ó ń ṣe matchmaking online báyìí. Ó ń ṣe matchmaking online. Ní nǹkan tó yẹ ká ti kọ́ wa tipẹ́tipẹ́. Ní nǹkan tó ti kọ́ wa tipẹ́tipẹ́ làgbáyé já o. Bàbá mi ní Táíwò mo like wọn náà. Ṣé kí n sọ ọkọ tí mo ṣe kí n sọ kọ́kọ́ fún ẹ? Mi ò gbọ́ pé Táíwò Òjó dóyàn rí. Mi ò gbọ́ pé gbowó lọ́wọ́ èèyàn rí. Mi ò gbọ́ pé gbáyàn rí. Mi ò gbọ́ pé Ọdẹkùnlé prophet ó gbowó lọ́wọ́ èèyàn rí. Mi ò gbọ́ pé gbáyàn rí. Ṣùgbọ́n ilé nǹkan tó ń ṣe ojú kan gbowó lọ́wọ́ èèyàn, ojú kan gbáyàn sùn lọ. Ẹ jẹ́ program Táíwò Òjó lọ́la màá wà bẹ́ẹ̀ máa skin record rẹ̀. Wọ́n á jójójó wọ́n á kọrin lọ́la ni. Wọ́n á jójójó wọ́n á kọrin lọ́la. Ijó tí wọ́n máa jó lọ́la ò ní rírú ẹ̀rì. Táíwò Òjó tó láìkí orin. Irọ́ dẹ̀ ní gbogbo ẹ̀. Kò sí repentance mọ́. Mo ń fi breaking news tí mo sọ fún gbogbo yín. Ẹ tètè máa check ìgbà tó bá fẹ́ wọ church báyìí. Because àwọn agbésùmọ̀mí wọ́n ti focus lórí Ìbàdàn nìyẹn. That is their target. Wọ́n máa di pé wọ́n á wọ church wọ́n á dà á lé adúgbìm. Wọ́n á wọ church á wọ gbùm. Adé church á ṣe gbìm. Òun jà yín ni o. Jésù ọ̀ràn kíní tà ń wí o. Tó bá dún gbì. Wo tó bá àbàbò church yẹn jẹ́ débi pé òótọ́ mò ń sọ fún yín torí ní gbọ́ báyìí Jésù aṣẹ́lẹ̀ ń sọ. Wọ́n ti focus lórí yín. Àwọn tí wọ́n ti sọ pé ní Yorùbá ilẹ̀ Yorùbá máa gbóná wọ́n ti gbé gúnmi wá I keep quiet. Ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ state wá dàbẹ́ ní pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. Alátàntàtà onírúntarú oníyọ̀wá tayọ̀ àwọn pásọ̀ wa mú yín mọ́lẹ̀ online. Ẹ̀yin pásọ̀ yẹn náà rè online mo rí fídíò kan. Fídíò tí mo yẹ ẹ̀rù dẹ̀ bà mí. Ẹ̀rù dẹ̀ bà mí lórí fídíò yẹn. Mo rí àwọn bandits tán pín owó online. Àwọn èèyàn dẹ̀ fi account number wọn sílẹ̀. Nàìjíríà ti dàrú.
yes mo rí fídíò yẹn kí tó wá sí online àwọn èèyàn ń fi account number wọn sílẹ̀ àwọn èèyàn ń fi account number wọn sílẹ̀ lówó tó ń jí gbé owó onírú owó oníyọ̀ owó aláta tó ń ti pààyàn lé lórí àwọn èèyàn dẹ̀ fi account number sílẹ̀ àti like wíẹ̀ níbo la ti dé báwo la ṣe dé bíbáyìí pastor ìyàwó lì online online nìkan lẹ ti lẹ́nu online nìkan lẹ ti lágbára orí tv church yìí nìkan lágbára mọ́ kí reality ti dé báyìí ẹ lè challenge ẹ ọ̀dọ̀ Nàìjíríà pastor gbogbo yín ẹ ní ìdí kẹ́ ẹ wú ọkàn ara yín palẹ̀ kẹ́ ẹ di ẹni kẹ́ ẹ lọ wú ara yín palẹ̀ kẹ́kẹ́ ìjọba abẹ́ irọ́ lẹ wà. Pastor kan mo rí fídíò kan lọ́dọ̀ brother mi kan pastor kan ó bẹ̀rẹ̀ sí ní. ẹgbẹ́ wẹ̀rẹ̀ ẹ like program ẹ share ẹ like ẹ share. Olúwa Abọ́dẹdé nìyẹn o òun ló fọ́ bùbá yẹn o òun ló fọ́ bùbá yẹn o ẹjọ́ pẹ̀lú ọlọ́ ṣé wọ́n ṣe ń gbé pásítọ̀ tó wá wá anirọ́ ti báyé wa jẹ́ àtọ́níṣẹ̀ṣe ẹjẹ́ tó fi tó mo kẹ́ẹ́dí mo máa sọ fún pé kì í ṣe pásítọ̀ nìkan ẹjẹ́ tó fi tó oníṣẹ̀ṣe irọ́ kan yìí ẹ wo olú gbogbo ìdí agolo bàbá àgbàlagbà ẹ wo bàbá yìí ó kéré àwọ̀ 6 years oníṣẹ̀ṣe bàbá yìí olú ìdí agolo wá fi yé wa pàgbára wà ó wá ń dẹmọ ẹ wá sọ fún pé Nàìjíríà kó lóòótọ́ ni wá ẹ wá ní pásítọ̀ nìkan lónírọ́ ẹ wo báyìí oúnjẹ ṣé ẹ rí ó ń pàṣẹ omi ó ti lù dí agolo fófòfò ó wá ń pàṣẹ pé kó mi máa bọ̀ eré nǹkan tá a fi ṣeré ní kékeré ṣé ẹ rí ṣáà yìí fáǹsì mi ṣé ẹ rí nǹkan tó yẹ pé tá a wà kékeré a máa ń ṣe tó o bá lu gbogbo òdì kíní tó lù báyìí wà wá lu ẹ̀gbẹ́ kan tó o bá ti lu ẹ̀gbẹ́ kan báyìí wà á fọwọ́ ṣe tó o bá romi sẹ́yìn bó ti gbogbo òdì báyìí wà dọ́gbọ́n rìlíìsì ibi tó lu wò sí bì tó bá ṣe báyìí omi á jáde tó bá ṣe báyìí omi á jáde tó bá fọwọ́ bò ẹ̀yẹn ò ní jẹ́ kó omi yẹn jáde tó bá ti rí ẹ̀ omi á jáde bàbá yẹn ṣe babaláwo ó fi ń gbá wa bàbá àgbàlagbà ẹ wá sọ fún mi pé ìṣẹ̀ṣe làgbà sọ́dọ̀ àwọn eléyìí láti máa lọ ṣìṣẹ̀ṣe láwọn olórí burúkú generation gbogbo àwọn pásítọ̀ ẹ̀hún kí lórúkọ ẹ̀ kí ló ń jẹ́ àná mo wà lórí show eléyìí báyìí irọ́ burúkú lélẹ̀ ẹ̀hún kí lórúkọ ẹ̀ gbogbo ẹ̀yin wèrè tẹ́lẹ̀ eléyìí kẹ́ ẹ bá wọn pín fọ́nrán ẹ̀ kẹ́ ẹ máa bá wọn pín irọ́ eléyìí a máa sọ fún ká máa pín fọ́nrán ká máa pín irọ́ ẹ̀yin náà dẹ̀ máa pín ẹ máa lọ sọ́dà kọ́mẹ̀ntì wọn ẹ máa bá 5,000 tá kọ́mẹ̀ntì ń bẹ̀ hell I feel the Holy Spirit àti sẹ́pàá náà fẹ́ gbé Holy Spirit ní lọ ni àbáyé Holy Spirit ní fẹ́ bàjẹ́ ni irú Holy Spirit tó ń pa irọ́ wọ́n á máa ju irọ́ fún yín ẹ̀ lè máa ní yes I feel the Holy Spirit àbáyé Holy Spirit ní fẹ́ bàjẹ́ dànù ni which kind of Holy Spirit is that irú ẹ̀mí mímọ́ wo nìyẹn kò ń ṣe ẹ̀mí mọ́ tẹ̀mí gbàgbọ́ nínú ẹ̀ kò ń ṣe ẹ̀mí mímọ́ tẹ̀mí gbà pé ẹ̀mí olùtùnú tí Jésù sọ pé èmi rán o èmi ò rán comfort spirit tó o bá níṣòro ẹ̀mí tó máa tù ẹ́ nínú ẹ̀mí tó o bá ní wàhálà tájú ẹ́ kò nínú ìṣòro kì í ṣe ẹ̀mí máa gbé irọ́ wá akọkùn tó ti sọ fún wa tó ti jẹ́ kó yé wa wípé òun ní kẹ̀kẹ́ iná òun náà ló padà lọ ṣe fídíò báyìí pé ẹ̀yin tọkọ yín jẹ́ àfà ẹ má wà sàn láì mọ́ ẹ̀yin tọkọ yín jẹ́ bú kírísítẹ̀ ó wá yọrọ ẹ̀ kúrò bí kò wò sí bẹ́ẹ̀ ẹ tó máa ń pè rẹ̀ pé I'm a prophet wọ́n á sọ tó jẹ lánàá wọ́n á sọ tó mu lánàá wọ́n á dárúkọ ẹ ó wá di reality a lè ṣe é ẹ̀yin àyànfẹ́ ẹ wà lọ tẹ̀sán Olúwa Jésù ẹ̀mí mímọ́ o ta ló lógo tó jí ògo mi lọ ta ló jíràwọ̀ mi lọ ó yá o ní jèrè gbogbo yín pápátá ẹ̀yin kówó jọ ẹ̀yin kó ọrọ̀ jọ fún ara yín aṣiwèrè kó ọrọ̀ jọ tí ò sì mẹ́ni tí ó na gbogbo yín wá pẹ̀lú ayín láláṣẹ wàá rí kankan kò sí ìṣìngbá kò sí lọ́dọ̀ yín kò sí ìjẹ́ ọmọlúwàbí ẹ dájú kò sígbà tá a lọ ṣọ́ọ̀ṣì akọgun ẹ máa dáwó ni mo wà ní ṣọ́ọ̀ṣì ẹjọ́ Sunday tó kọjá yes tí gbogbo wa wọ blue tá a wò ní kọ́ máa jíyàn gbé akọgun ṣe fídíò ibi táwọn wèrè kan tán torí yín kú dànù akọgun ṣe fídíò ó ní by 2026 May ó ní kò ní sí kidnapping mọ́ ní Nàìjíríà ó ní by May 2026 àwa àti wà 2026 àwọn wèrè kan wá tún comment
lọ́dà péjì mi wípé let him be like that wọ́n ti wá mú Christianity wọ́n ti tú ọpọlọ ẹ ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ sí wa báyìí wọ́n ti ṣí ọpọlọ ẹ rí ọpọlọ tọ́nà dá síbẹ̀ wọ́n ti gbọ̀n báyìí wọ́n ti bẹ̀rẹ̀ kó lẹ́ plastic bag ọ̀rá wọ́n fi ń pọ̀ ẹ̀ kí ni páálí ẹja nǹkan kọ̀ọ̀kan kó sí ẹ lọ́pọlọ nìyẹn àwọn páálí ẹja ọ̀rá àwọn nǹkan burúkú náà kọ́ yóò wá lè ronú ó dìgbà tí pásítọ̀ bá ní kó ronú kó tó ronú pásítọ̀ ló máa sọ fún ẹ pé màmá ẹ̀dá lọ ra aṣọ fún màmá ẹ̀ ìwà lóluwà pásítọ̀ Ọdẹkùnlé ayé rere wà rí eléyìí. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan amòye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa láìkẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé orere la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.